Hello everybody, welcome back to Yoruba TV o. Ẹ̀yin èèyàn, mẹ́wàá ti ṣẹlẹ̀ lílé ìta sáré lọ síbi iṣẹ́ yìí. Èmi ò rí. Tí bá ti lè ju fóònù lẹ́wọ̀n, mo ti ju fóònù lẹ́wọ̀n, mo ti rìn náà tèmi nìyẹn. Ẹ káàbọ̀. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen. Like, comment, and share this program. Ẹ̀yin èèyàn mi. Ó ga ọ́, ó lágbára. Ṣé ẹ ti rí fídíò ìyáálé Sisi Alágbo tó ń sunkún online? Mo mọ̀ wá ṣọ́ọ̀pẹ́ tí máa rí tẹ́ẹ̀bẹ̀ tí rẹ lọ sí Stargirl ló ń gbé ọ̀rọ̀ wọn àbí Pause and Ponder. Everybody is just carrying it up and down. Ṣé ẹ ti rí fídíò tí Sisi Alágbo tó ti ń mọ̀ kí ìyáálé ẹ̀ tó fi ń ṣe èyẹ pé bó ṣe ń ké yẹn, ṣé understand? If you have not seen it, it's online as well. Bọ̀ ṣe eré lè tán wá ṣe yìí. Wọ́n máa jẹ̀yà ẹ̀ o. No, ṣe rí nǹkan tẹ ẹ ti kan lẹ̀kùn kan kínní òun gbọ̀ngbọ̀ngbọ̀n. Nǹkan tẹ wá ṣe ya àwa ní dúró. Number one, ẹ jọ̀ọ́, kí ni reason? Mi ò rí reason tí màá fi sunkún fọkùnrin. I'm not joking. Ṣé èmi ẹlẹ́yà tèmù, ṣé mo lè sunkún fọkùnrin ṣá? Ṣé rí ẹ jẹ́ sọ kíní kan fún yín? Àwọn kan máa sọ pé kò tí ì dé bá ẹnu. Mo sọ kíní kan, mo ń tọkọ mi bá fẹ́yàwó kejì. Mo ní mi ì ní lọ. Because number one, my husband live for me. Gbogbo nǹkan tó ń ṣe nílé ayé èmi ló fi ń tọ́jú. Ṣé understand? Tó jẹ́ pé àwọn èèyàn gan tún sọ pé mo mórí ẹ̀ sábẹ́. Ó ní ẹ jẹ́ kó mu sábẹ́. Ó ní orí ta ni ò bá mú sábẹ́, ẹ jẹ́ kó mórí ẹ̀ sábẹ́. Gbogbo nǹkan tó kọ́ mi ń ṣe èmi ló fi ń tọ́jú. So this is the reason mo sọ pé mi ò ní lọ tó bá tẹ̀ mú ìyàwó kejì wá. As long as o bá ń tọ́jú mi continuously, no problem. But tó bá mú ìyàwó kejì wá, tí wà àtìyàwó kejì wá ń ṣe pẹ́pẹ́ dem, my dear, ó lọ fàáfà o. If you think you can be petty, me ẹlẹ́yà tèmù, ó lè wà petty tó mi o. Bóyá ìyẹn gan ló máa jẹ́ kí n lọ. It's always this broke man for me. Because I will show you. Wèrè Sisi Alágbo, ẹrú Sisi Alágbo tó lọ mú mábẹ́. Olórí burúkú aláìníṣẹ́ ṣe. Tó fi ìyàwó lẹ̀ tó lọ kó, tó ń kó sínú tọ́ílẹ̀tì, tó ń kó sínú ṣọ́ọ̀bù. Ṣọ́ọ̀bù ni wèrè ń sún mọ́jú o. Ṣọ́ọ̀bù ni olórí burúkú yẹn ń sún mọ́jú o. Ó wá gbéyàwó lọ rooftop. Ó ní rooftop láwa yìí. Ṣé o gbéyàlé ẹ̀ lọ rooftop ni? Tó máa sọ pé men lọ́lọ́run wí. They are not talking about broke men. They are talking about the rich men. Tó jẹ́ pé okay, tó bá gbéyàwó lé lọ nóbùlé ni, wàá gbé ìyàwó lọ síbòmí lọ́la. Ọkùnrin tó lè ṣe déédéé nǹkan tó ń pè ní men lolúwa wí nìyẹn. Kì í ṣàwọn alágbe yìí. Kì í ṣàwọn tó ti tòṣì inú ayé yìí. Kì í ṣàwọn torí pé ebi ń pa wọ́n náà fi lọ fẹ́yàwó. That is not the kind of men they are talking about in the Quran. Kì í ṣe irú ọkùnrin bíi tiẹ̀. Ìwọ tàràkà ni, ó tàràkà dábẹ́ obìnrin ni. Ó tọrọ jẹ dábẹ́ obìnrin ni. Ọkùnrin tó bá dẹ̀ ti lè gbé kíní ẹ̀ sílẹ̀ láti lọ máa ṣe ẹrú lọ́ndà obìnrin kò lè ní tó máa fi kú, kò sí nǹkan tó lè sọ. Wàá ṣẹrú kú ni. Ṣé orí bọ́ ṣe ń dáṣọ sí ẹ lọ́rùn? Bẹ́ẹ̀ náà ṣe máa dágbá yẹn sí ẹ lọ́rùn. Lọ́bẹ̀rẹ̀. Wàá ṣẹrú kú ni. Mo wá rí Fàrídà, ìyáálé Sisi Alágbo tó ń ké. Bọ́ máa ẹ tutù o. Àwa kan wà, mo ń sọ kíní kan, ṣe rí àwọn nǹkan kan wà. Mo máa ń sọ pé àwa, irú èmi, ẹlẹ́yà tèmù, a kò fojú jẹkùn ni, a lè pẹran jẹ. Ṣùgbọ́n ọ̀gbá wà ń bẹ. Ọ̀gbá yẹn ó wà ń bẹ. Can I cry for a man? Ọlọ́run kò jọ. I will now come to social media. Stargirl, má blog ọkọ mi mọ́. Ṣé mo wá sílé ayé wá ní? Èmi. Ẹ̀yin gbà mí. Mo sọ kíní kan bí wàá, mo ní mo ti block ọkọ mi. Pé àwọn ọmọ ìgbọ́n mo jẹ́ kó block account ẹ̀ sí àkóní mi. Mo mọ̀ pé ó wà bí ó ń wò mí pẹ̀lú fake account. Ó máa ti jápa bẹ́yẹn. Mo mọ̀ pé ó wà bí ó ń wò mí torí ọjọ́ kan ó sọ kíní kan fún mi bí ó slip out of his mouth. Ó ní àwọn olóhùn toast ẹ nínú comment section yẹn náà. Mi ò fẹ́ sọ̀rọ̀ pé mo ti block yín, báwo lẹ ṣe mọ̀ pé àwọn kan toast ẹ. Mo ní mo ní mi rí. Ọkọ mi tó ṣàwọn tó ń toast, bọ̀ ẹ̀yin tẹ́ ń toast mi nínú comment section. Ẹ̀yin ọkùnrin ẹ̀ tí ẹ mọ̀ bí a robot mo gbé sórí. Ẹ mọ̀ bóyá àlùjọ̀nù ni mí báyìí pé kò sórí ń bẹ̀. Kán ṣáà ti mẹ́yìn wà ní tiyín. Àti ẹ mẹ́yìn wá o. Nǹkan tẹ́ ẹ̀yin ọkùnrin, come on now. I am a
well taken care of married woman. Ẹ jẹ́ kó sink bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó sink bẹ́ẹ̀. Well taken care of. Ọkọ mi ò fún mi reason láti ṣòṣì. That's just it. Kò fún mi reason. But tó bá sọ pé ó ṣì òun ṣe, mi ò sọ pé kó má fẹ́ yàwó. Ẹ jẹ́ understand ẹ̀. Ẹ ṣe déédéé ni. Don't bring somebody to be gallivanting on some people. Ìwọ tó gbéyàwó ẹ lọ restaurant rí, ó wá gbé obìnrin òṣì kan, obìnrin onípàràgà àti gbogbo àwọn ọmọ onígáràjì ti dó tán. Just imagine. Tá ló fẹ́ fi ṣe pẹ́pẹ́ gẹ̀? Àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé sórí àwọn àléébù ara ó kàn go from fire to fire. Àléébù ara ṣiṣẹ́ alágbo kò lè tán bọ̀rọ̀. Obìnrin tí gbogbo ayé ti ọmọ alágbo tó ń kiri àgbo. Wọ́n ti fi ṣe omi ìṣanwọ́ nǹkan àlejò tán. Níwọ̀ ṣẹ́ wà ń gbé ńlé. Àwọn yẹn kàn máa wò, àwọn ọmọ gáràjì ẹ máa wò. Musu, Sule. Ìwọ ló ṣe wá galavant pẹ̀lú èèyàn tó ti parí fún. Wọ́n náà wọ́n kéré wà lọ́wọ́ ṣiṣẹ́ alágbo, ó ní ìdòkúdò ni. Kó tó di pé ó fẹ́ ẹnjìnì alágbo. Ọmọ 2 years old, ọmọ ọdún méjì wà lọ́wọ́ ẹ̀. Obìnrin tó jẹ́ pé pàpàpà nìkan ló mọ̀. Ó wá tètè lo kayamata ó sáré díẹ̀ mọ́lẹ̀. Ìwọ náà sí. Ṣé rí 20 tẹ́ ò fún ìyàlẹ́ yẹn? Ìyẹn gbọ́n lẹ̀ ní láìpẹ́. Ẹ fi sílẹ̀. You cannot say you are beggar. No, you cannot say that. Because you don't know what it takes. People heal at their own pace. But when they then ṣe fún, they galavant káàkiri. Ó wà lára nǹkan tí woman yẹn ò fi tètè heal. People heal at their own pace. If you can do that, it means okay, no problem. Let me tell you, if you say you can be petty, Ọlọ́run, ẹ jẹ́ kí sọ nǹkan tí mi máa ṣe. Kò yẹ kí sọ̀rọ̀ tó lọ́kọ mi wà níbí. Tó bá gbéyàwó kan wá, tó wá fi ń já gàba lé mi lórí. Èmi á lọ dó àwọn ọ̀rẹ́ ẹ̀ tó lówó ju ẹ lọ, kì í ṣe pé kíní. Wàá rí nǹkan tó máa dùn ẹ́ náà lèmi náà máa ṣe fún ẹ. Mi ò sọ pé kó bá fẹ́yàwó, bó máa tọ́jú oníkálukú. Kò sí pé ẹ ó pọ̀ síbì kan jù kan lọ. Báwọn ọkùnrin ṣe ń ṣe nìyẹn, àwọn ọkùnrin gidi. Ẹ jẹ́ a máa fi gidi yẹn sí. O gbọ́dọ̀ pọ̀ síbì kan jù kan lọ. Tó bá gbéyàwó lọ France lénìí, gbé ẹ lọ Italy lọ́la. Tó bá book vacation lénìí, tó bá sọ pé 1 week ló fẹ́ lọ bí, ló 1 week lọ́dọ̀ yẹn lọ́la. Ọkọ ẹ máa balẹ̀, wá máa bẹ́ẹ̀ ni. Kì í ṣẹnu náà fi ń bẹ obìnrin. A lot of things tó bá ṣe bó ṣe ń kiri àgbo tó ń jó tó sọ ẹ̀rí content creator níwájú àgbàlagbò. Ó yẹ kó lọ ṣe content creator níwájú ìyálé náà. Gbogbo nǹkan ló máa fi bẹ̀. Ó sọ pé ó máa fẹnu bẹ̀ torí pé kí ni? Ṣó ṣe èrè ni? Mo ṣáà ti bẹ̀. Ó sọ pé òun ò gbọ́ mọ́ torí donation. See, star girl doesn't even need to collect information. Nǹkan tó ń pè ní bloggers nìyẹn. Rí Gistlover ní ṣó ń bẹ́ anybody gbé inú ilé ni. Mo fi ṣẹ̀ṣẹ̀ àǹpù fún ẹni. Gistlover faceless blog ṣó ń bẹ́ anybody gbé inú ilé ni. Tó bá dẹ̀ máa gbé story wá ṣe ló máa dàbẹ́ ni pé ó ń bá yín sùn, ó ń bá yín jí inú ilé. Ó mọ̀ pé olóyún, ó mọ̀ pé oyún ẹ̀ jábọ̀, oní miscarriage. Nǹkan tó ń pè ní blogger nìyẹn. Ò ní ìdá tí bẹ́ẹ̀ ni wọn ọ̀nù yín sọ̀rọ̀. Ó mẹ́ pé ó ṣe pé ọjọ́ méje ọmọ yẹn máa kú, ṣó ti wá kú. Ìwọ kọ́ ló ń ṣorí ibu ni. Àní ìjálè sísá járe ẹ lọ́pọlọ. Ẹ̀yin obìnrin tẹ máa ń jẹ́ kó rò pé weaklings làwọn obìnrin ni. Ẹ̀yin obìnrin tẹ máa ń jẹ́ kó máa wò pé weaklings ni wá. Ẹ̀yin nìyẹn. Wèrè wà. Ọlọ kí ló ń kó wèrè ṣe? Wèrè wà, action wà, 247 ni. Ìwọ lọ rooftop, èmi máa lọ sórí yacht ni. Bẹ́ẹ̀ ni, màá change ara mi. Ó tiẹ̀ ti slim down lẹ́nu ọjọ́ mẹ́ta Ọlọ́run ṣe. Tó yẹ kó máa wọ skimpy. You are a single mother, my dear. Single mother ni, let them know, let them feel it. By default, gan ṣì better jalagbo. Because ọmọ méjì ló bí ọmọ mẹ́ta lálágbo ni. By default, ó ṣì better jalagbo. Wọ́n sì máa pick ẹ̀kọ́ tó pick. Ẹ̀sẹ̀ alágbò náà ò dẹ̀ da. Kò ṣe é rí gbogbo eyín kàtàkàtà ni. Gbogbo bọ́dí ẹ̀ náà kò dá. Ó máa lọ́ bí ejò báyìí ni. Kò gbádùn. Ọmọ ṣe ló dàbí àwọn ọmọ tó ṣùn ò kì í pé yẹn náà ni. Bó ṣe rí nìyẹn náà. Èèyàn yẹn ló wá ń pa ẹ́ lẹ́kún. My dear, ojú mi ti dá. Màá mu champagne dákú. Àwọn ibi tí ìjà alájà yín ò gbé. Ẹ wò ẹ jẹ́ àgbàgbé. Àwọn ọmọ ẹ̀yin náà máa ń mú. Ẹ̀yin náà máa ń rí mú. Mr. Gejọ torí Ọlọ́run. Ọlọ́run. Mo gbé. Èmi. You can never cut me on fresh. Èmi kẹ̀. Ọkọ mi mọ̀ mi o. Mo máa ń sọ kinní kan. Mo ń ṣorí pé wèrè ni mo tilẹ̀kùn mọ́ sínú dungeon ni. Torí pé kí ni? Mo ní o show mi ní how to be a feminine woman. Soft side, soft life yẹn ló fi hàn mi. But tó bá yí ọwọ́, màá ṣí gbogbo àgádágodo tí mo fi lọ́ọ̀kì wèrè yẹn ni. Ìwọ gan wàá wò pé that is it. Bó bá ṣe jẹ́ fẹ́ kóbìnrin rí, ìwọ ló máa ṣe. Ọkọ alágbo you are not fair.
You are not fair. Ìwọ ń galavant pẹ̀lú Sisi Alagbo. Mo tẹ̀ mọ̀ pé èèyàn ò tiẹ̀ lọ́pọlọ náà. Ìwọ ń galavant pẹ̀lú Sisi Alagbo. At the same time, you don't want anybody to talk. No, you are entitled to your life and Sisi Alagbo's life. You are not entitled to Iyaole's life. Tó bá mọ̀ pé ó fẹ́ kí Iyale respect ẹ̀, o ò dẹ̀ fẹ́ kí blogger máa blog ẹ̀. Okay, wo Adicas for example. Ṣé wọ́n blog Adicas ni? He's trying his best. He's doing everything. You can see that these are men. These are men. You will not even want to go because it go finish you with luxury, with everything. Are you going to your wife's shop? Are you sitting with your wife? Are you bringing flower to your wife? Are you begging her? Are you, taking her out? Èèyàn tó yẹ kó máa gbé jáde kọ́ ló ń gbé jáde. Ó dẹ̀ ń sọ pé mo ti bẹ̀. Ó jẹ́ yára ẹ lọ́pọlọ. Ṣé wàá rí ọ̀rọ̀ ẹ tó sọ pé ká má sọ yẹn? Ibẹ̀ la máa sórí ọ̀sẹ̀ tá a wà. Wo, ó máa dàbẹ́ ni pé wọ́n pẹran fún ẹ ni. Wọ́n ṣe súná ẹ ni lọ́sẹ̀ tá a wà. Because àwa níjẹ́ kò sí mi. Èmi àfẹ́ bọ́. Ṣé mo pé tẹ́lẹ̀ a ṣì ń wò pé kíníkan ń bọ̀ ń sìn. You cannot make that woman cry. She has never done anything wrong. If for nothing, wọ́n ló ṣiṣẹ́ lẹ́dàá ẹ̀ náà. Ó tún jẹ́ kó máa ké. Wọ́n ní mo dẹ̀ ń sọ ẹ má máa ké mọ́. Why are you going to see you? Wọ́n rí yín bẹ́ẹ̀ náà ṣe ń yàn yín jẹ. Ṣé Sisi Alagbo dáa tó Farida ni? Ṣé Sisi Alagbo fáyé tó Farida? Ẹ jẹ́ àdálẹ̀ ká tún ṣàdán. Ọmọ, I trust myself. Àwọn aṣọ tó ti tilẹ̀kùn mọ́ yẹn lọ kó síta ní kíni. A kó gbogbo ẹ̀ síta nǹkan tó máa wọ̀ make up ojú ẹ̀ àwọn ohun tó máa ṣe. Wàá wá gbára mọ́ ara ẹ̀ dáadáa. Ṣé o mọ̀ pé you have left yourself for years and years. Now come back to the market. Don't jà wèrè ni. If you think they can do all that and get away, o wá ń ké o wá sùn mọ́jú. Ó ní o ti gbàdúrà mo ti ṣe kíní kan ẹ̀jẹ̀ má blog ẹ̀ mọ́. Orí ẹ̀ náà ń falẹ̀. Of course orí ẹ̀ náà máa falẹ̀ náà. Wọ́n mọ̀ pé ó máa rí bí eléyìí nìyà. Ṣé wọ́n care about you bí okú àbòyè? Nǹkan tó fẹ́ kó máa rò nìyẹn Farida. They don't care if you are alive or you don't pay now. All the man want to do is to shake him. Tó bá kó dẹ̀ ti kú náà. Tó bá wù ẹ́ kó lọ ní BP, wàá kàn kú dànù. Ṣé o mọ̀ pé o tí kú náà ti yàn oppress ẹ̀? Tó bá wá kú wò, ìgara ṣíkì yẹn máa wá pọ̀. Ó jẹ́ tọ́jú ara ẹ̀ torí àwọn ọmọ ẹ̀. Ìgbéyàwó tá àtẹ̀ tí mọ̀ bóyá gbẹ̀yìn ẹ̀ máa dàrú ni. So why are you stressing yourself? Men na water. Why you dey stress yourself on top men matter? Ọkùnrin tó bá tọ́jú ẹ̀ má fi ilẹ̀. Ọkùnrin tó bá gbé ẹlẹ́mìí sókè fi ilẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ẹ tiẹ̀ ní sùúrù ni. Ṣé ẹnjìníà Kọ̀rán? Ṣé ìyẹn wà náà ọkùnrin tó ń kélé lórí? Ọlọ́run, una dey fall my hands. This man no get anything. Ká sọ pé pọ́nrán ló ní. But ṣé ó wá tó àwọn kan tún ní pọ́nrán ju ẹnjìníà Kọ̀rán lọ? O ò tí ì dé gbòòrò kó test ẹ̀ ni. O ti dé gbòòrò kó test ẹ ni. Clean yourself up. Wear nice clothes. O tẹ̀ ti tún slim down so ìyẹn máa tún ṣe kínní. Go to events. Ibi tó kì í lọ tẹ́lẹ̀ nísìnyí you are a free woman. Go there. Farida. Change your name. Change it to Frida. Enjoy your life. Ó jà ti lọ ó ti ṣe the worst ọkùnrin ilé ìṣe fún ẹ náà ló ti ṣe. The worst ọkùnrin ilé ìṣèpọ̀ ló ti ṣe. Ó dẹ̀ ti lọ. Àwa kan wà wọn ò lè fi irú kíní lọ wá torí wọ́n mọ̀ pé Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run náà fi sorú àwa mọ́lẹ̀. Wọn ò lè fi irú kíní lọ wá. Ẹ̀yin yìí náà ń ṣe sí i. Just because you are ìyálé àbí wọ́n ti fi ẹlẹ̀ yín ò sọ pé káyé ẹ̀ wá bàjẹ́ síbẹ̀. Òun á ń ké torí ọmọ àṣà. Òun ké torí ọmọ ojú títì. Ọmọ onípàràgà tó ti dópa. Ìwọ ìyàwó ilé àwọn gentlewomen housewife material ó wá ń ké torí ọmọ àṣà ọmọ ojú títì tó lo káyámátá fọkùnrin àti èèyàn tó lo káyámátá fún àti èèyàn tó kó káyámátá wo Sisi Alagbo àti ọkọ ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra sórí kòkò àgbo yẹn orí yín la máa yí dàlé lórí ní gbígbóná tẹ́ ẹ̀ bá fi ọmọbìnrin yẹn lẹ̀ òun kọ́ ló fún blogger ní information ọ̀rọ̀ ilé ayé yín kò dùn tó bá yẹ pé o ṣe bó ṣe ń gbélé lọ sí rooftop ló ń gbé ìyálé náà lọ sí rooftop people kò sí nǹkan àwọn èèyàn ṣàṣọ pé ó ṣàn try but tó wá ti lọ rooftop wàá mú ìyàwó lọ wàá máa oppress if you can do that for ìyálé ìyàwó ó yẹ kó lè ṣe bẹ́ẹ̀ yẹn fún ìyálé. Where is the video of you oppressing with your ìyálé before? No video. Wọ́n á sọ pé o ti bẹ̀. You think it's easy like that? Tí Farida bá lọ cheat ṣé tó bá sọ pé òun bẹ̀ ṣé o máa gbọ́? Ẹ wò ẹ tí ì rí nǹkan kan
And you're bringing, this is my advice to you. Crying on social media, you will still fall in the hands of men that is going to take advantage of you. But showing yourself, now you don't understand the game. Ó ti rò pé kó fall in love ni, wọ́n dẹ̀ ti jojú ẹ̀ nìyẹn. Ó yá, change your game. Change your game. Jayé lọ. Ayé tó jẹ́ gbogbo ìgbà tó wà lọ́dọ̀ kọ́ràn tó sunkún lé lórí. Kí lórí gbà sí? You are crying over broke men. Just imagine. You are crying over broke men. Èèyàn tó jẹ́ pé torí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ló fi lọ ṣe ìyàwó nílé Sisi Alágbo náà fi lọ sanwó orí ẹ̀. You are crying over broke men. Come on now, women. You are crying over a broke man tó jẹ́ pé they have to drag him kó tó lọ sanwó school àwọn ọmọ, kó tó gbá àwọn ọmọ lọ sí school. You are crying over a man that doesn't put chair in his house, that ran to go and be sleeping nínú tọ́ílẹ̀tì tó wà níwájú ta ni wèrè máa sùn mọ́jú tó ti yọ ṣọ́ọ̀bù. Oh my God. Women, if men can do it, sharing nǹkan tí mo máa sọ ni pé sharing men, they are not emotionally attached to anything. It can leave you today. And tó bá ti ìwọ náà máa prepare mind ẹ pé okay o tíru kíní ìbá ṣẹlẹ̀, that is why òun ni ò kí n fi ń yé mi pé ṣé ẹ kì í ní plan A, ẹ kì í ní plan B, èmi máa ń ní plan D Z ni, kò sí nǹkan tó lè bẹ́ mi nítulẹ̀. Èmi máa ń ní plan D Z ni, tó bá gba bí yọ èmi gan máa gba bẹ́yẹn yọ sí ẹ kì í ṣe pé kíní. That is it. That is just it. Àwọn kókó wà Sisi Alágbo tó sọ pé òun bẹ́ ìyàwó ẹ̀ sọ pé kí ló fi apologize sí ìyàwó ẹ̀. Ṣó gbé mọ́tò ní kó lọ fi apologize tó wá sọ pé Farida ò ní gbà. Ṣó change shop ẹ̀ ní kó lọ fi apologize pé Farida ò ní gbà. Kò fẹnu apologize obìnrin tó lọ fẹ́ lómi ìlé lórí. Ó wá sọ pé mo ṣáà ti bẹ̀rù náà gbà mọ́mì mi sọ pé kó wá àbí kò fẹ́ yẹ ìwà àtìyẹ́ ẹ̀ ni àbẹ́jọ fẹ́ ṣòfò ara yín ni ṣé ẹjọ́ ya wèrè ni àbí wèrè wo ló bí wèrè gan-an. Má jẹ́ àgbéyẹ̀ ẹ̀ wá o torí ìyá tó bímọ ọ̀ràn ló ń pọ̀n o. Má jẹ́ àgbéyẹ̀ ẹ̀ wá o. Màmá ẹ sọ fọ́mọ òṣì tẹ́ ẹ bí o. But ní 2025 who marries second wife? Ọkùnrin wo ni ò sówó lọ́wọ́ ẹ̀ tó lọ ń fẹ́ yàwó kejì ni? If you look at this thing, it's just not adding up. This one is crying over a broke man that torí oúnjẹ ló ṣe lọ ṣèyàwó lọ́dọ̀ Sisi Alágbo. You know, it doesn't make sense. Ta ló ṣe ayé ti evolve ju gbogbo kìíní yìí lọ now. Ayé ti evolve now. Always plan yourself ahead. Ọkùnrin, they are not emotionally tied down to anything. Ìwọ náà má emotionally tied down to anything. Ìtẹ́ ẹ ṣe ń lu ìtorí pé wà ní Naija ni. Nílùú yìí wọ́n á ti gbé ẹ jáde wò ibi tó máa ti rí ẹ gan máa bẹ̀rù pé wọ́n ń fi nǹkan falẹ̀ ń lu ẹ pé lu ìlò wà ni. A ti gbé ẹ jáde, a ti gbé ẹ jayé. Ibi tó mọ̀ pé o lè dé gan wà débẹ̀ wà wò pé ṣé ilé ayé tún lélẹ̀. Wà wá rí pé o ní ìdẹ́jì ní akọ̀ràn. Just don't do like this now. The man that automatically feels that he doesn't need you, tó dẹ̀ kẹ̀rù kúrò nílé lọ́sọ̀kan òrukàn. Why are you now crying over that man? Ṣìtánì ayé ò bá bàjẹ́ sọ́wọ́ blogger tí ò bá ṣe irú ọkùnrin. Èèyàn that doesn't care about you or the children tó bí fún, you went into ipò òkú lẹ́ẹ̀mejì, Ọlọ́run jí ẹ. And this man doesn't feel anything and he dump you. Kì í ṣe pé ó ń gbé inú ilé, ó kẹ́rù kúrò nínú ilé, kò kí ẹ̀ nǹkan tó máa jẹ àbí táwọn ọmọ máa jẹ. Ó lọ bá obìnrin míì and you are over here crying over that man. Come on, use your sense. Ṣé gbogbo nǹkan náà máa spell out fún yín ni? Use your sense. Why would you cry? Tàlàyé ò bá bàjẹ́ sọ́wọ́ blogger tí ò bá ṣe jìnnà kan náà. Wọ́n ní wọ́n wá ń sunkún. Wo ìyàwó ẹ̀ ló tún fi ẹ̀ṣẹ̀ sí ni. This dysfunctional family, Ọlọ́run, ẹ máa ń fọ́ ni, ẹ máa ń crack me up. You guys are just too, you don't even know what you want. You don't know what women. Ṣé ká wá bẹ̀rẹ̀ lecture lórí obìnrin sí torí àwọn ọkùnrin máa jealous ni. Àwọn kan wà tí mo lè kọ́ yín o. Bọ̀ ó máa dàbẹ́ nígbà ń kọ́ yín kọ̀kúkọ̀ ni. Ẹ dẹ̀ má sọ pé torí pé kò tí ì ṣẹlẹ̀. Ìlú òyìnbó mi báyìí mo wà tó bá ṣẹlẹ̀ we see now we resolve it pápápá oníkálukú. Òun ló máa lose náà. Ṣé rò pé lásán mo sọ pé ọ̀làjú ń kẹ́mi lórí ń kẹ́mi lọ́rùn ń kẹ́mi ní gbogbo ẹ̀. Ọmọ àánú bàjẹ́ o. Kí lẹ fi ṣeré bí ọmọ ìjòyè? Ọkọ mi bí mo tẹ̀ ṣe bí mo gbọ́ ọmọ mi inú mi fún tán. Ó sì ń jẹ́ lọ sí. Tábàjọ́ jáde tó bá wò mí jù báyìí. Wàá rọ́kọ mi. Ojú ẹ̀ máa change. Ó jẹ́ má para rẹ̀.
kò síbi tí mò ń lọ as long as tó ti ń ṣe déédéé. You do understand this thing? As long as tó ti ń ṣe déédéé, tó bá dáwọ́ síbòmí, my dear, kò sí pé kíní o, mo ti fò lọ kó tó lajú mo ti lọ. As long as tó bá ń ṣe tọkọ mi bá fẹ́yàwó kejì, private jet ló máa wá fi bẹ̀ mí. Bẹ́ẹ̀ ni, ó yá yàwó, mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́. Búùkù ticket olórí burúkú tí ò ní passport engineer, you are crying over a man that doesn't have a passport. Farida, ọjọ́ wo ló fẹ́ tó dànù? Ọjọ́ wo ló, you are crying over a man that has never even traveled out before. Ṣé kọ́ràn ti jáde àbí ṣé kọ́ràn lórúkọ ẹ̀? Ṣó ti travel out rí ni? Ṣó ní international passport? Ṣó mọ ibi tó ń gbà kọjá ní airport ni? Come on now, come on, up your game. Iyán ti di àtúngún, ọbẹ̀ ti di àtúnṣe, ò dẹ̀ bàjẹ́. Mo rí changes yẹn kó sáré slim down. Ó yá bẹ̀rẹ̀ sí wàá tú ìgò ẹ̀fọ́ ní my dear. Wọ́n á sunkún lórí wo èèyàn táyé tí gbogbo òbò tí gbogbo ẹ ti ìyẹn ló ṣe wọ́n á èèyàn tó ti bímọ 3 tó jẹ́ pé kàyà mátà gan lórí lòfò kọ́ràn. Ọjọ́ tó ojú kọ́ràn bá máa ṣí báyìí, ayé ẹ̀ ti bàjẹ́ tán. Bóyá kádàrá ẹ̀ náà fi ń sí àgbo ń bẹ̀ ta ló mọ̀. Àti ìyá ọkọ bọ́ǹbìtà, ìyá kọ́ràn tó jẹ́ pé alátẹnujẹ ní gbogbo fámìlì. Wọ́n á ti mọ ọmọ tó jẹ́ pé wọn ò fowó tọ́. Ṣé ẹ ti mọ̀ àwọn ọkùnrin tó ò fowó tọ́? Àwọn ọkùnrin tó ò fowó tọ́ pọ̀ á ti mọ̀ wọn. Ẹ̀yin ẹ̀ ló ń fẹ́rù wọn. Tí ìran wọn ò rówó rí tó jẹ́ pé ní wẹ̀bẹ̀lẹ̀ fèsì ni. Ilẹ̀ wọn fi ṣeré bí ọmọ ìjò yìí. Jáde kó jáyé ara ẹ, tó bá gbé ọkàn lọ rooftop, ìwọ gan lọ rooftop. Kó jáyé gbére ẹ kúrò Nàìjíríà kó tiẹ̀ kọ́kọ́ jáyé. Tó bá jáde kúrò Nàìjíríà torí pé o lẹ̀ mójú kan ni, inú ibì kan ló wà tó rẹ̀ ló ṣe ń ronú. Ó yẹ kó ti change ilé ẹ̀. Torí ẹ̀ mo sọ pé obìnrin máa ṣiṣẹ́ fún ọjọ́ bẹ́yìn. Change ilé ẹ̀. Tó bá tiẹ̀ pé o máa rent ilé ń bò mí, change ilé ẹ̀. Lọ sí bò mí. Kó tó wá ó máa make sure pé òun pè ẹ́ ni. Wàá rí pé kò ní máa fọ̀rọ̀ ẹ ṣeré bò ó lẹ̀ mójú kan. Nǹkan tí mò ń tà nílé yìí. Upgrade game ẹ. Gba ṣọ́ọ̀bù sí bò mí. Change your location, change your surroundings. Go on a vacation. Go to therapist. Owanke. Àwọn nǹkan wà tó jẹ́ pé why things like that no dey happen to me, no? Why things like that no dey happen? Ṣeré when the world says tí ayé bá ti rí frequency ní ayé fi ń wọ̀kọ̀. Tí ayé bá ti rí pé o lẹ́mìí, ilé ayé máa nà ẹ́ lẹ́gba. Ó máa nà ẹ́ ń pàṣọ. But tó bá ti rí pé ọ̀gbá ni ẹ́, irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ kò lè ṣẹlẹ̀ sí irú àwa. Kì í ṣe pé ẹnu, kì í ṣe pé fọ́nbù. Ṣó ti get it? Kì í ṣe pé fọ́nbù. Kì í ṣe pé ẹnu. Mi ò sọ pé ọkọ mi ò lè fẹ́yàwó kejì o. But ó lọ fàáfàá. Àwọn benefit kan wà o lè rí jẹ. You cannot access me automatically like that. Àfi tó wáyé pé o ti bẹ̀ mí pẹ̀lú Rolls Royce, pẹ̀lú Maybach, o ti bẹ̀ mí pẹ̀lú private jet, o ti bẹ̀. Ṣé I understand this? Account mi o ti ṣé I understand? O ti kọ́lé fún mi àbí o tún kọ́lé mi fún mi. You understand that kind of things? Àwọn ẹ̀bẹ̀ nìyẹn náà. Dẹ̀ máa mọ̀ pé okay o ti ṣe déédéé. Kò sí kí ni mo fẹ́ lọ wò ń tà. Bó o ṣe gbogbo kíní ẹ̀ wá gbéyàwó mọ́ńkélé kan wá. Wọ́n wá sọ ìwọ wá ń ké. Èmi ò lè ké o. Ẹlẹ́yà tẹ́mu ò lè ké. Èmi ò lè ké. Ìwọ obìnrin tó bá dẹ̀ ṣì ń ké nígbẹ̀yìn 2025 going to 2026 tí flying taxi ti wà, orí ẹ̀ ò pé ni. Ké torí ọkùnrin. Ṣáyé àtijọ́ la wà ni. Ó ga ọ. Ẹ kàn máa múnú bíyàn ṣá. Ẹ kàn just saying all this trash. Tẹ̀ máa ké torí ké torí Ọ̀tẹ́dọ́lá, ké torí Dangote, ké torí Elon Musk, ké torí engineer alágbo, content creator alágbo. Ọkùnrin òun náà kò dá gbogbo yín ló ti yẹ ló tán. Kí lè tẹ̀ rí? Where are you picking this men? Ọlọ́run, where are you picking this men? Ibo lẹ ti máa rí wọn náà? Every day, so many fishes in the sea. Ṣé irú nǹkan tó wá lọ fi kíní fàánù odò jáde lélẹ̀ Farida? Why don't you pick the rich one? I mean, pick the rich one. We are women. Don't settle for less. Mo máa ń sọ, don't settle for less. Wàá ti make sure pé account ẹ̀ ń wọ 6 figure kó tó fẹ́ rú èèyàn báyìí. Ó ti ní so many businesses. Iṣẹ́ wà tó ń ṣe. Ó ní oríṣiríṣi mọ́tò. Ó ní oríṣiríṣi ilé. He's doing well for himself. Kì í ṣe pé ó máa dàgbà ńjọ́ kan. Ó máa kẹ́rù, bọ̀bọ́ yóò ní nǹkan kan. Ṣé báwọn ọmọ tó máa ń bá wọn talẹ̀ yẹn ni tó ń sọ pé we have 6 bedroom. Ṣé àwọn ọmọ tó máa ń bá wọn talẹ̀ tó máa ń tọ́ta ìdílé onílé yẹn àbí ilé onílé àwọn tó wá fẹ́ talé.
fún wọn ní 20%, 10% kínní percentage nǹkan tó ń gbà nìyẹn. Máa settle for less, máa date down, máa já ojú yẹn, máa ṣe kínní. Kò sí nǹkan tó wà ń bẹ. Àwa tó ń fólówó gan kò sí nǹkan kan. My dear, kí ló fi ṣorí tí kan ò fi ṣorí? Tó lówó bá máa disappoint ẹ kò lè dùn ẹ́ tó tí tálíkà bá máa disappoint ẹ. Olówó máa disappoint with packaging ni. Ọkọ ẹ fẹ́ cheat àbí fẹ́ yàwó kejì ó kọ́kọ́ gbé bí $100,000 $200,000 account ẹ. Ọmọ ìgárá chicken ló máa wà 1K torí broke men. Okay, ẹ ṣàjà máa wo bó ṣe lọ. Ara mi ò gbà mọ́ because what the fuck is all this? Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yìn èèyàn mi lè ta sọ lọ́rọ̀ lọ́rọ̀ wo tó. Bọ̀kan náà sórí bó ṣe lọ ń threaten Farida yẹn ìyálé yẹn wàá ní òbèrè tó bẹ́ẹ̀ lórí social media. Wàá ló òbèrè tó bẹ́ẹ̀ lórí social media. Àṣẹwà máa wá ganu sí ọ̀rọ̀ yẹn sórí ilé ayé ẹ̀ a máa ṣe page by page báyìí bí èèyàn tó ń ka novel bá ṣe máa ṣe fún ẹ̀yìn. Ìwọ má worry. Àti alágbo ọ̀bùn olóòórùn alágbo tó yẹ pé ọ̀kọ̀lọ́kọ̀ kó máa lo kayamata nìkan ló mọ̀. Aṣẹ́wó onínàbì wọ́n ti máa ká pátá òṣì ẹ̀ nìkan náà ló mọ̀. A single woman that went to go and collect somebody else's husband, just imagine. Birds of the same feathers flocks together. Ṣé bó olóòórùn pàdé olóòórùn ni? Aláìníṣẹ́ àti olóòórùn méjì. Ẹ wá oppressed. I mean, wọ́n sọ pé kẹ́ má jayé but sometimes kò tẹ́ àwọn words tí Quran ń lò kò dáa. Mo mọ̀ pé woman yẹn is still trying to heal, process of healing ló ṣì wà. Mo gbé wá jayé lókè ń bí báyìí ṣó ti dókè ń bí báyìí rí kíní kan. I mean, ṣé bẹ́ẹ̀ gan lẹ́jọ́ broke? Ṣé Quran ṣé bẹ́ẹ̀ ló broke tó ni? Gbéyàwó ẹ̀ lọ ìwọ gan ò dé because if you go to rooftop dé rooftop rí Ọlọ́run dé rooftop rí. And that is the kind of what you can use that mo ti wà rooftop mo gbé wá sí rooftop ẹ wá ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí. Look at these people. Just take a look. Just take a look at these people. Dé rooftop rí. Mo sọ ṣe dé airport rí ṣá. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ a máa lọ.